This is Trust Blog XTV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, lórí ọ̀rọ̀ Olu Alo àti Iyabo Ojo ni o. Madam Badejo ti jáde báyìí o lórí àwọn irọ́ oríṣiríṣi míì tí wọ́n pa mọ́ màmá ìyàwó Olu Alo pé Olu Alo ni ó kọ́ àwọn ilé kan fún. Madam Badejo ní kò ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ ìṣeré o. Pé ìyá ọmọ méje ló ní, àwọn ọmọ ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa ń look after ìyá yìí, ó ní owó tó máa ń dá fún. So bóyá Olu Alo lọ gbá àwọn kan dìde láti máa wá counter ìyá yìí ni o, àbí láti máa contaminate more evidence. But ṣe ti mọ̀ pé Madam Badejo, she always look for the truth and establish that thing is true before she can get up on this. But now wọ́n ti wá ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gbogbo ẹ̀jẹ̀ kàgbọ́ lẹ́nu Madam Badejo. Ìyá tí wọ́n lọ lò kó gbé kó sọ̀sọ̀kúsọ. Ìyá, mo ní àwọn question kọ̀ọ̀kan fún ẹ. Èmi mọ̀ pé tí ògo Ọlọ́run wà kò kúrò ní àrò ẹ̀, ọmọ ẹ máa sọnù. Nǹkan tí ojú ìyá Ìyábọ̀ ń rí lọ́wọ́, nǹkan tí ojú Yemisi ìyá Yemisi rí, ṣé ẹbí Yemisi lórí ẹjọ́ kí lórúkọ ìyàwó Olu Alo ẹbí Yemisi ni? Ṣé Ìyábọ̀ Obe ni náà? Ẹjọ́ kí lórúkọ ìyàwó Olu Alo o? Kí má gbé wọn síra wọn. Hey, thank you for the star, big queen. God bless you. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ pò. Ẹ nínú kan tán kẹtórí kan. Ọlọ́run Elédùmarè á pèsè fún yín. I'm very grateful. Ẹ ṣé gan o. Thank you for the star. God bless you. Ẹ jọ̀ọ́ kí lórúkọ ìyá àǹtí tá ń wá Ìyábọ̀ Obe. God bless you, Sister Grace. Nǹkan tí ojú ìyá Ìyábọ̀ ń rí, ojú ìyá Ìyábọ̀ ń rí àtàwọn ẹbí ẹ̀ ní wákàtí. Ojú ìwọ ìyá tó ṣe ọ́díò orí burúkú yìí jáde. Okay, Ìyábọ̀ Yemisi Obe, God bless you. Mo challenge Olu Alo àti akẹ́wà àti gbogbo ẹ̀yin tẹ́ package gbogbo kíní ẹ ní kí ìyá yẹn gbé ojú ẹ̀ jáde tí ò bá jẹ́ olórí ọmọ àlè ni. Kó gbé ojú ẹ̀ jáde bíi tí mo yẹ gbójú mi jáde, kó gbé ojú ẹ̀ jáde. Tí èèyàn bá sọ ọ̀rọ̀ ó yẹ kó èèyàn lè defend ẹ̀. Nígbà tí ìyá Ìjẹ̀ṣà jáde, ó gbé ojú ẹ̀ jáde, kò send audio sí wa. Ṣé rí àwa Yorùbá a ní láti aburú. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ọmọ méje nìyá bí, ìyá ò bí ọmọ, kò ní ọmọ sí Canada o. So irọ́ nìyẹn, irọ́ làwọn yẹn pa. Irọ́ tó tún pa ni pé wọ́n ní Olu Alo fi ẹ̀gbọ́n Ìyábọ̀, ẹni tó ṣiṣẹ́ pẹ̀lú Olu Alo ẹ̀gbọ́n ló jẹ́ fún Ìyábọ̀. Ó ló fi head, òun kọ́ ni head radio station ìyá, òun kọ́ ni head ibẹ̀, ẹ̀yin ìyá aláṣọ jáàmù. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ní kú síbi tẹ́rù yín wà. Mo dẹ̀ mọ̀ pé ọmọ máa sọnù lọ́wọ́ yín láìpẹ́. Nǹkan tó jù yẹn, nǹkan tí ìyá yẹn fi ewu orí ṣe, ẹ̀yin máa ṣe tiyín máa worst. Ẹ̀ ní wá rí èèyàn ràn yín lọ́wọ́. Ó ní àwọn ọmọ ẹ̀ méjì, kò sí nǹkan tó jọ ẹ̀yin èèyàn mi. Ìyá yẹn kò sí ọmọ ìyá tí ìyá ò kì í bá sọ̀rọ̀ o. Apart from Yemisi Iyabo Obe, kò sí ọmọ ìyá tí ìyá tó kì í pe ìyá. Àwọn ọmọ ẹ̀ máa ń pè é. Kó sọ ọmọ ẹ̀ tí ò pé ó ní ìyá yẹn pé 20,000, irọ́ ló pa o. The least tí ìyá ń gbà lówó oúnjẹ from any of gbogbo àwọn ọmọ ẹ̀ ló fún lówó oúnjẹ lóṣù, the least tí ìyá ń gbà ní 30,000. Ebi ò pa ìyá yìí. Níbi tó worst, níbi tí Nàìjíríà yìí dé yìí, ìyá yìí ní ilé, ó nílé sẹ́kọ̀ọ́ ní Mile 2. Ọkọ ẹ̀ sì fi ilé sílẹ̀ fún. The same ìyá tó ní ìyá yẹn, ó lè ní
oníjẹkújẹ ni ìrìnkúrìn wà lọ́wọ́ ẹ̀. Ìyá yóò máa lọ́kọ méjì. Ẹjẹ́yàn bímọ mẹ́jọ fún bàbá kan. Kò dẹ̀ rí márì kò ṣe mí láti ìgbà tọ́kọ ẹ ti kú. Ẹ̀yin èèyàn yìí ẹ tọ́ ìyá yẹn. Kò dẹ̀ ó lè kú síbi tẹ́rù ẹ wà o. Àti gbogbo ẹ̀yin blogger tẹ́ bẹ̀rẹ̀ sí ṣépè fún ìyá. Tẹ́ ń believe àwọn pastor yín tẹ́lẹ̀ mọ̀ pé onírọ́ ni wọ́n. Sister Tokubo, thank you very much for the rose. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Ìyá gbogbo nǹkan tí wọ́n sọ nípa ìyá yìí ẹ̀yin ọmọ Nàìjíríà ó parọ́ mọ́ ìyá ni o. Èmi ò wá láti play ohun, but tí àsìkò bá tó èmi mo bá ọmọ kì í ṣe ọmọ màmá ẹyọ kan mo bá sọ̀rọ̀, kì í ṣe ọmọ méjì mo bá sọ̀rọ̀, ọkùnrin dẹ̀ ni àwọn tèmi bá sọ̀rọ̀, gbogbo wọn dẹ̀ náà ń fún ìyá wọn lówó. Ìyá yìí tún parọ́ ó ní ilé, wọ́n ní Olu Alo ló kọ́ ilé, Olu Alo kọ́ ló kọ́ ilé fún ìyá, àwọn ọmọ màmá ló kọ́ ilé fún ìyá. Tí Olu Alo bá ṣe ojúṣe tìyàwó ẹ̀, yes, ebi ò máa pa ọmọ màmá mà ti wà ní London kí ọmọ wọn tún fẹ́ Olu Alo rárá. Tí mo bá ń parọ́ Olu Alo bọ́ síta kó o já mi. Ẹ̀gbọ́n Yemisi ti wà ní United Kingdom tí mo wà yìí. Ẹni tó ń gbé bíbà yìí tó ti ń gbé bíbà yìí in the last 20 years. Ṣé yẹn wá kéré nínú ayé ni? Ṣé yẹn wá jẹ́lébi ni? Ẹ bẹ̀rù Ọlọ́run. Kó o tó fẹ́ Yemisi ni ẹ̀gbọ́n ẹ̀ ti ń gbé bì. Ìyá o wá ní pé tí ìyá bá kú kò ní rí ìyàn síhun. Òun sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ bìkan ó mọ̀ pé tó o bá kú ò ní rí ìyàn sí ẹ. Òkú níkú níbi síbi tẹ́rù ẹ wà ìyá. Ó wá ní tí ìyá yẹn bá kú ò ní rẹ́ni síhun. Ìwọ tó yẹ pé tó bá kú ò ní rí èèyàn sí ẹ. Kéèyàn ní ọmọ méje. Are you the family member? What do you? Mo bá wọn sọ̀rọ̀ ni, mi ò ń ṣe family member, mo bá wọn sọ̀rọ̀ ni. Nǹkan tí mò ń sọ ẹni tó tí Olu Alo bá ní mo parọ́ kó bọ́ ọ̀ta. Why tó fi ń parọ́? Mi ò ní ìdá tí jẹ́ family member, mi ò ń ṣe family member, and I don't need to be the family member. Ìwọ tó ní am I the family member? Mi ò ń ṣe family member, mi ò need to be the family member. But mo lọ ṣe investigation mi ni mo dẹ̀ bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin blogger ẹ bá máa ṣiṣẹ́ yí ẹyẹ parọ́. Àwọn gbogbo ẹ̀yin tí ẹ lò mo rí ẹni fídíò tí mo gbé sẹ́yìn yìí tẹ́ bá gbọ́ nǹkan tó ń sọ. Ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣé ọmọ sọ́lọ́jọ́ yẹn náà mo ní ẹ ṣọ́ra yín o, there is no how tí ọmọ ìyá yìí ò bá sọnù báwo ni ìyá ẹ̀ ti ṣe máa bọ́ síta tó wà màmá ò bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ o, irọ́ náà pa òótọ́ ní I think ìwọ yìí I should say what you know. Who is lying? Why should I lie? On top of what? Ìwọ fún ara ẹ ìwọ tó lọ lo orúkọ fake yìí. Bye. What I know what I know. Èmi mi ò pa irọ́. Ìwọ ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ, àwọn tó ń bọ́ síta tó ń sọ̀sọ̀kútọ̀ ni ló ń parọ́, kí ni máa parọ́ fún? On top of what? One more rubbish from you, I'll block your head off. Mo ń ṣọ́ ẹ. Mo ti máa kì í sì máa block ẹ, mo ń ṣọ́ ẹ. Because ẹranko ni ẹ. Ẹ kàn jókòó ẹ máa parọ́ ẹ máa bà yí aláyé jẹ́ lórí cyberspace.
You can imagine this woman, ó bẹ̀rẹ̀ rádaràda, ó gbé irọ́ oríṣiríṣi jáde. Mi. Màmá ìwọ gọgọ ló parọ́, àwọn ọmọ ẹ̀ ló kọ́lé. Màmá, àwọn ọmọ ẹ̀ ló kọ́lé, wọ́n dáwó, wọ́n kọ́lé ni. Tí Olu Alo bá ṣe nínú ẹ̀, ojúṣe tìyàwó ẹ̀ ló ṣe. Olu Alo kọ́ ló dá kọ́lé, ilé tí Olu Alo kọ́ ó wà ní Àtíkìsádó. Bọ̀ ilé tó kọ́ sí ìlú wọn kò ń ṣe Olu Alo ló kọ́. Ẹ yé parọ́, Olu Alo fún ara ẹ̀ mọ̀ pé òun kọ́ lòun kọ́, ṣùgbọ́n ni mò ń sọ síta yìí. Olu Alo ṣèwọ̀ ló kọ́lé fún ìyá ni. Ẹ wá jáde, ẹ wá ń ṣe narrative òfò. Níbo ni ìyàwó ẹ wà? Ṣé yẹn wá di wàhálà ni? Olu Alo kọ́ ló kọ́ ilé. Olu Alo kọ́ ló kọ́lé yẹn, kò kọ́lé fún ìyá, ilé ó fi ìyá síbẹ̀ ni. Nígbà tí ibi ilé tó gbé ní Adó, mo ní láti block ọmọ àlè yìí ná. Wrong person mo bọ́. Oh no, wrong person. Ẹ jọ̀ọ́, hold on. Mo ti rí èèyàn náà. Wrong person mo lọ ṣe. Yeah, mo ti ṣe nǹkan tí fẹ́. Thank you for joining the club. God bless you. Olóòdò ó ní back me instead of block me, ó ní back me. Mo ti block here. Good evening, my sister Jola Osho. A ti sọ conscience wa nù. Mo tún béèrè lọ́wọ́ Olu Alo, ṣé wọ́n ló kọ́lé fún ìyá ni? Ṣé wọ́n ló kọ́lé fún ìyá ni? Ṣé bó o fowó kun ni, wọ́n jẹ́ ọ̀dáwó ni? Ilé tí Olu Alo kọ́ wà ládó kò fún ìyá náà, ibi tí ọmọ ẹ̀ lọ sí ìlú òyìnbó. Ilé ibi tó kọ́ tó ní kí ìyá máa gbé ni. So kì í ṣe ilé yẹn, ilé tó ń kọ́ sí ìlú wọn ó yàtọ̀. Ilé tẹni tí ìyá yìí sọ nínú fídíò yìí pé ó kọrin gidi, wọ́n fẹ́ǹsì ẹ̀, àwọn ọmọ ìyá ló kọ́lé fún ìyá. Irọ́ ni ìyá yìí pa. Irọ́ ni. Àwọn kò sí ọmọ màmá tó bá lè, mo challenge ẹ Olu Alo àti wa àtàwọn tẹ package rọ yín. Ẹ sọ ọmọ màmá tí ò béèrè màmá. Ẹ name ẹ̀. Wọ́n lórúkọ. Èwo ni ò béèrè wọn? Èwo ni ò bá ìyá ẹ̀ sọ̀rọ̀? Èwo ni ó fún ìyá wọn lówó oúnjẹ? Èwo ni whereas ṣé Olu Alo ẹ sì máa gbọ́ wìrìwìrì. Bọ̀ fún ẹ̀yin tẹ́ ń gbégbékúgbé. Thank you gbogbo ẹ̀yin tẹ́ ń send gift lórí YouTube, lórí TikTok. God bless you o. Ẹ ṣeun o. Oh, Idowu, thank you for joining the fan club. Oh, thank you. Ẹ má má dá òpònú tó sọ pé bọ́n ṣe ṣe nígbà ìgbà MFM nìyẹn. Ṣé MFM ṣé èmi mo bá yé MFM jẹ́ nsìn? Ṣá yé MFM ò ti bàjẹ́ ni? Humanity should come before religion, my sister. Why tẹ́ fi ń parọ́? Why tẹ́ fi ń ṣe arrange? Why tẹ́ fi ń arrange àwọn èèyàn? Come and change narrative. Why this woman tó táyé ẹ̀ máa bàjẹ́ yìí tí ò ní kú síbi tẹ́rù ẹ̀ wà yìí? Ìyá tó pé rẹ̀ 70 years yìí. Ìyá yìí sì ń wá ọmọ ẹ̀. Ìyá ìyàwó Olu Alo ń wá ọmọ ẹ̀. Ó ní gbogbo ọmọ tí màmá yẹn bí pátápátá ló ń pè é. Ìyábọ̀ nìkan ni kò bá ìyá sọ̀rọ̀. So why tí ẹ fi change story? Why tẹ́ fi twist story?
And kí ló dé tí Olu Alo ò sòótọ́? Kí ló dé tí Olu Alo ò sòótọ́? Mo tún tún sọ, ṣé rí ìyá tó sọ̀rọ̀ yìí kò ní kú síbi tí ẹrù ẹ̀ wà. Ọmọ ẹ̀ máa sọnù. Ọmọ tiẹ̀ ó máa sọnù, ó ní ká béèrè. Ìyá yìí ló ní kémi lọ béèrè, mo dẹ̀ ti béèrè. Ó ṣiṣẹ́ ní radio station Olu Alo kì í ṣọ̀gá ń bẹ̀, màmá onírọ́ ni ẹlòun lọ́lọ́ fi ṣọ̀gá. Olu Alo ò fi ṣe ọ̀gá kankan, kò ń ṣe ọ̀gá ń bẹ̀. Kí ló dé tẹ̀ ń parọ́? Imagine akéwì yẹn wá ó ní ó lọ́mọ mẹ́ta sí Canada, wọn ò ní ọmọ kankan sí Canada. Ìyábọ̀ àtẹ̀gbọ́n ẹ̀ òun ló wà ń lo òyìnbó, àwọn yòókù Nàìjíríà náà ń gbé. Màmá ṣẹ́yìn lẹ kọ fún ni. Ìwọ àtẹni tó lọ supervise ẹ̀yẹn onírọ́ nìyí. Olu Alo èmi wá challenge ẹ, ṣé wọ́n lo kọ́lé fún ìyá ni? Ó lè kó receipt tó fi kọ́lé wo ẹ̀yin onírọ́ yìí, wọ́n kọ́ ló kọ́lé fún ìyá, àwọn ọmọ ìyá ló kọ́lé fún. Ẹ bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀sìn lọ́hùn, irú Ọlọ́run wo lẹ̀ ń sìn tẹ́ ń yí rọ́mọ́rọ́, tẹ́ ń yí rọ́mọ́rọ́, ẹ̀ ń ṣe sàkámàjè. Olu Alo kọ́ ló kọ́lé fún ìyá, ilé tí Olu Alo kọ́ wà ní Adó. Eléyìí tí àwọn màmá kọ́ ó dẹ̀ pé ìfàkì nílùú wọn ló wà. Màmá dẹ̀ ti kúrò nínú ilé tí Olu Alo kọ́ tó gbé kọ́mọ ẹ̀ tó lọ. Ó ní láti padà, ìyá padà, àwọn ọmọ ẹ̀ kọ́lé fún ìyá wa lọ gbé ń bẹ̀. Ẹ wá ní nínú radio station. Màmá mo challenge àti gbogbo ẹ̀yin tẹ́ jọ ń ṣe rádaràda àti gbogbo ẹ̀yin tẹ́ ń twist story lórí Facebook. Ẹ dárúkọ àwọn ọmọ ẹ̀ méjì náà tí ó wà nínú radio station ní ọjọ́ tí ìyá wọn wá yẹn, tí wọ́n sá pamọ́ yẹn. Ká wá treat ẹ̀ ká onírọ́ nìyí. Gbogbo wọn tẹ́ bá ṣe máa fi fat tí. Ogundipe o, máa dá ẹ lóhùn because onírọ́ ni ẹ. Please, you need to ask mama and brethren. You need to ask mama and brethren. Please, you need to ask mama and brethren why are the remaining children refused to open up to mama and left mama only to be looking for Yemisi. This is a lie. Nǹkan tí mò ń sọ ń bí nìyẹn, ara wọn ni ẹ́. Tó o bá dẹ̀ jẹ́ ara wọn, irú nǹkan báyìí ló mú mi bọ́ síta. Kò sí ọmọ màmá tí ò ń bá màmá sọ̀rọ̀, wọn ò fi màmá in the dark. Àwọn náà ò rí, wọ́n ti bá ẹ̀gbọ́n ẹ̀, ó ti bá Yemisi sọ̀rọ̀ ńsìn a year ago. Ogunlaye, good evening, how are you? Longest time. Ẹ̀gbọ́n ẹ̀ ti bá Yemisi sọ̀rọ̀ a year ago, a year plus. So kò sí, màmá ni wọn ò bá sọ̀rọ̀. Yemisi ò bá ìyá ẹ̀ sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ ń parọ́, ẹni wọ́n fi màmá in the dark. Màmá ò sí in the dark, màmá ń wá ọmọ ẹ̀ lóòótọ́. Màmá ò pa irọ́. Wọn ò tú ẹ̀yin àwọn tó wà lórí Facebook, àwọn Olu Alo kakos. Ẹ̀yin lẹ twist story bó ṣe ń ṣe nìyẹn, kò jọ àwa lójú, àwa mọ̀. Tẹ̀bá tí tó bá ti gbé nǹkan tó ti gbé. Tó bá ti gbé nǹkan tó ti gbé. Well, I'm fine, my brother, my sister. I'm fine, ẹ ṣé. Tó bá ti gbé story, tí story yẹn tó ọmọ bọ́yẹ máa yí ṣe, wọ́n á bẹ̀rẹ̀ sí lọ máa book irú eléyìí tẹ́ yóò fail. Because ìyá, irọ́ ni. Irọ́. Mo tún sọ èmi ṣe investigation, mo bá wọn sọ̀rọ̀. Mi ò ní wá síbí báyìí kí wọ́n máa parọ́, but mi ò ready àti play any voice note, but mo bá wọn sọ̀rọ̀, mo dẹ̀ gbọ́ eléyìí tó ń jó òdodo, wọn ò dẹ̀ parọ́. Wọ́n bá ìyá wọn sọ̀rọ̀, wọ́n fún ìyá wọn lówó. Orí bẹ́ẹ̀ mo ṣe ń béèrè lọ́wọ́ yín sìn. Ẹ mú orúkọ ọmọ ìyá tẹ́ ẹ rí nínú radio station tó sá pamọ́ tí ò fẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀. Gbogbo àwọn ọmọ màmá ló ń pe màmá, gbogbo àwọn ọmọ màmá ló ń fún lówó. Màmá ń gbowó oúnjẹ lọ́wọ́ every one of them every month. Ìyá ò jẹ ìyá yẹn.
irọ́ ni gbogbo nǹkan tí eléyìí tí ìyá òfò yìí wá sọ lórí page lórí YouTube àti pé ó ṣe jẹ́ àwọn yẹn ló pè lórí kó bá ń gbé jáde. Ṣé ni mo fẹ́ ká máa ẹ̀yin àwa Yorùbá instead ká panupọ̀. Àwọn yes, you are right, but can't you ask the person who you spoke with why Yemisi spoke with them and refused to talk with Ma? Adi Ogulaye kò yé mi. Ẹ jẹ́ bá mi tap ẹ̀yin ti YouTube. Mo máa fi nọ́mbà sí because mi ò nǹkan tó Ogulaye sọ kò yé mi. Ẹ̀gbọ́n ẹ̀ bá wọn sọ̀rọ̀. Ṣé rí strategy ní gbogbo kíní. Initially wọ́n ní àwọn family ẹ̀ ò jáde. Family wo lẹ tún fẹ́? Màmá ti jáde, first born ni wọ́n jáde. Gbogbo wọn kò lè kóra wọn sórí social media kẹ́ bá twist story. But she's alive. But she's alive. Why she refused to speak with her mother? I don't know. I can't come. When the time comes, a bọ́ síta ó bá wà láyé á sọ̀rọ̀. Àwọn kan wà tó jẹ́ pé èmi ò lè answer fún. But because of the lies that is going on, that is why tèmi fi jáde tí mo fi ní irọ́ yìí ti pọ̀. Jẹ́jẹ́ bá mi power tap. Mo máa fi nọ́mbà tẹ́ ẹ lè pè sí. Ṣé yìí believe pé Yemisi Obe ò sọnù? Ṣé yìí believe pé ìyá ẹ̀ mọ ibi tó wà? Ó dẹ̀ ń gbé ọmọ ẹ̀ pamọ́. Ṣé ẹ gbà bẹ́ẹ̀ pé ìyá ẹ̀ mọ ibi tó wà? Ó dẹ̀ lè máa parọ́. Ẹ jẹ́ àbẹ̀rù Ọlọ́run, abiyamọ ní gbogbo wa. Ẹ wá ṣe bíi pé ẹ mọ àwọn ará orí mídíà bó ṣe ń yí story. Ẹ̀yin wọ àwọn tó ṣe ń ṣá okay. Àwọn tó ẹni tó bá ní contribution lórí TikTok, you can send invite. I will bring you in. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, ní ìdá àti pé you can just join. And but she's not lost. Yes, Ogudipa, I know she's not lost. So níbo ló wá wà? Adédayọ̀ níbo ló wà? Ǹjẹ́ ẹ rántí pé the last person tí màmá rí ọmọ ẹ̀ pẹ̀lú? The last person tí màmá rí ọmọ ẹ̀ pẹ̀lú is Olu Alo. The mama is right. Hello? Ẹ kálẹ́ o. You want me to talk now, right? Yes, ma'am. Okay. I saw people are commenting like she's not lost. So where is she? Because it's not Olu Alo is a big pastor in Nigeria. We have other big pastors in Nigeria. They showcase their wives, their children, and their family. Why his own is different? Why is it different? My sister, I don't know. Why is it different? Why all of them are coming here to defend him? It can only happen in Nigeria. It cannot happen anywhere else. Nigeria alone, you see, you see, Ogudipa, you have to stop writing nonsense. Something you don't know. You said the Ogudipa is saying, and let me read it. Those her sibling knows her whereabouts, but has reason personal why they did not tell Mama, let Mama know her whereabouts, which is wrong. Mama needs to know the whereabouts of her daughter.
My sister, your mother will be able to carry phone now and speak to you, isn't it? Yes. You are abroad, I'm abroad. There's no big deal now. Yes. And how come Olu Alo knows that he has problem in his marriage? Why is he lying to his congregation? Yeah. What kind of ministry? What kind of ministry is he trying to? You know, all of us need to get one thing right. Olu Alo is not the only pastor in Nigeria. He's not even big. All the big ones, we know they have children. We see their children, we know their family, we know their wife. Yes. How come he's hiding his own children? Why his own is different? Yeah. We just want to know. We just want to see your wife and the kids. Are they going to school or not? I don't. They are Ekiti. They are not Ijesha. Okay, Abajo. They are Ekiti. They are not Ijesha. I want you Christian to Christian, right? I don't think he's Christian to Christian. I think the family, they are too quiet. 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 Yes. Sister Adeyinka, thank you for joining. Yeah, and they will be defending me. Yes. Is Olu Alo a saint? No. So why are they defending me? Ekalema. That you cannot take. You Epelema. Talk to your daughter for over 40 years. Epelema. Wọ́n kúkú ń gbọ́ gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́. A different narrative. They are lying. You can see this woman. They arrange this woman to come and talk. Is it difficult? Because of pé ibi tí ìyàwó wà ní àbí akọ́lé fún àwọn ló kọ́lé fún àwọn ló ralẹ̀ fún àwọn ló ṣe gbà. Ṣé ìyẹn ni níbo ni ìyàwó ẹ̀ wà ni? Ṣé ìyẹn ni níbo ni ìyàwó wà ni? Tó bá jẹ́ wípé I don't understand. Olu Alo ló fi àwọn fáwọn burú papọ̀. Olùkọ́lé fún màmá yìí. Màmá sì ní right láti fún wọn lọ́wọ́ ìrọ̀wọ́ ẹ̀. A dà fún yín mà. I don't fucking care. Olùkọ́lé fún màmá. Ó fún wọn lóúnjẹ. I don't fucking care. The money he has is freaking free money. So, tó bá kọ́lé fún wọn tó fún wọn lóúnjẹ yẹn ni pé kó má béèrè ọmọ ẹ̀. Nǹkan tí country yẹn náà fi move forward nìyẹn. Kó wá try ẹ̀. Màmá tẹ̀ ní kò jẹun ọmọ. Kó wá síbí báyìí kó wá try ẹ̀. Kó má rí ọmọ ẹ̀. Kó má rí ìyàwó ẹ̀. Àwọn ọmọ lọ sí school. Wọ́n máa arrest ẹ̀ ni. Ọ̀dọ̀ wọn Nàìjíríà yẹn náà ti lè ṣe òṣì tí gbogbo àwọn abẹ́sìtà táwọn máa sọ pé ẹ gbogbo need kó má sọ̀rọ̀. Oh God. Tọ́lá mi rò pé Ìjẹ̀ṣà ni màmá yẹn. No, Ìjẹ̀ṣà ò gbádùn púpọ̀. Èkìtì kò gbádùn. Èkìtì ò gbádùn. Olu Alo níbi ṣé sí ni o. Torí lè ṣe sí ni o torí pé wọ́n ní voice nílé wọn ni o. Kí lẹ sọ sister family wa ó dà pé Èkìtì ni àǹtí. Family wa yìí Èkìtì ni honestly Èkìtì pọ́nbélé ni. Ṣé ti gbọ́? Torí pé wọn réyàn lè sọ̀rọ̀ ni o, ó rí lè ṣe sí ni o. Ó dẹ̀ tún rí lè ṣe sí gan ní fàkìní. Ó rójú lè ṣe sí ni wọn bí dáa. For the past 3 months, wọ́n bẹ̀rẹ̀ ọmọ. Ó dẹ̀ dákẹ́. Ókè ó tó bá ṣàgbèrè ó ṣe sọ fún àwọn òbí ẹ̀ pé òkè ṣàgbèrè ló ṣe. Ẹ ṣé o. Ipò ká ọkùnrin mọ́ lẹ́ẹ̀mẹ́ta nínú ilé. Níbo lẹ tún gbọ́ yẹn? What kind of stupid lie is that? Wọ́n náà ká ọkùnrin ẹ̀mí ìgbọ́ yẹn mo tún gbọ́ mi lérè. That is a lie going on in Ifaki. Ipe ẹ̀mẹ́ta ló lọ pa ní France tó ká ọkùnrin pẹ̀lú ẹ̀. Okay, why didn't you tell the mother ipe àwọn family mi tó ti lọ tọrọ ẹ̀ wípé okay nǹkan báyìí lọmọ yìí ṣe. Tọ́jú bá ń ti ọmọ láti wá sọ fún màmá pé kí ló ti ń polúkọ ẹ̀ bá mi bẹ ọkọ mi. Okay, nǹkan báyìí lọmọ yìí ṣe. Ṣe come out. You know, as a man of God. Ìyá mi yìí ní rí nǹkan gbé sọ bí ò ṣe bí ọmọ. You as a man of
God. Oyin ṣe kó lọ fẹjọ́ ẹ̀sùn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. Ẹ wá ń jáde ẹ wá ń ṣe ẹ wá. Kò dẹ̀ ní dáa fún gbogbo yín pátápátá tẹ̀ ń pa irọ́ yìí o because irọ́ leléyìí. Gẹ́ẹ̀ yẹn Kírísítẹ́nì ni o. For the past 3 months, wọ́n dẹ̀ ń pariwo. Ọjọ́ mélòó ni màmá yẹn fi gba pariwo síta tó fi lọ gbé ọmọ ẹ̀ jáde nílùú ibi tó wà tí ò ti lè jẹ́ kínní. Ṣé ọmọ ò lọ sí school ni? Ṣé Ìyábọ̀ ò lọ́rẹ̀ẹ́ ni kò ládùúgbò ibi tó ń gbé ni? Kò ń jáde ni? Kò sẹ́nibọ̀dì tó lè rí tó tẹ̀lé sí tó tẹ̀lé ṣe àmì fún wa pé nǹkan bá ìṣẹ̀bí mo rí lọ́jà, mo rí ní supermarket, mo rí níbi tó ti ṣe shopping. Come on! Ṣebí aráàlú òyìn kíni yìí ṣebí ìlú òyìnbó kan náà ni mò ń gbé lẹ́yìn náà ń gbé. Kíni yóò in fact kíni yẹn gbà ṣe wò ó títí máa ní. Yes, Christianity, yes, àdúgbò kan náà, àdúgbò wa ló yàtọ̀. Ní ìdó ọmọ ìdó ní mí, ọmọ ìdó fábọ́rọ̀ ìdó ọ̀gọ̀gọ̀ mọ́jú, ọmọ amágbàdo èkúrú léṣe. Ó tán. Yes. A máa dá fún yín o that means kí yóò bùkọ́ wọ́n ní gbogbo àwọn aráàlú ẹ̀ support ẹ̀. Ọmọ aráàlú wo ló support ẹ̀? I don't fucking care. I don't fucking care. Ó ní mi ṣe sí ni. Ó ní mi ṣe ìyá 80 years máa máa parọ́ pẹ̀lú wúlò. Ibi tí mo sì gbà nígbà tí mo gbọ́ ní tẹ́lẹ̀ mo ní kí ló dé mo wá bọ́ síta. Mo wá gbọ́ gbogbo ẹ̀ mo wá ṣe pé Gbogbo obìnrin òkè ṣé ìwọ lè ní ọmọ kan níbi kan kó tẹ̀ wá ní body lands kó má lè reach ọmọ ẹ̀. Would you be worried? Wọ́n wá tún láyà. Wọ́n tún ní àyà ẹ mọ̀ kan tó tún ṣe. Ẹ wá tún wá ń pa ìyá yẹn lẹ́kún nígbà téèyàn ò rí ọmọ ẹ̀. Ẹ tún wá tún ìsí story ẹ̀. Àǹtí Maureen kò sí bó ṣe lè ṣe tó bọ́mọ yẹn ṣe lè sá tó á sì pé màmá ẹ̀ pé ẹ má wọrí ibi báyìí ni mo wà. Olú ọlọ́lọ́ mu jáde ibi tó bá fi sí. Ẹ̀jẹ̀ tí wọ́n instead kẹ̀dákẹ́ wá lọ gbé àwọn eléwì kan jáde wá bẹ̀rẹ̀ sí twist ẹ̀ wá yí gbogbo ẹ̀. Àǹtí jẹ́ làwọn ìyàwó yẹn. Ṣé ẹ̀ ní kó ṣé Olú Alo ó ti wọ awọ ọ̀dájú tí ò tiẹ̀ ní conscience rárá ni. Of course ó yẹ kí ẹ̀mọ́ ẹgbẹ́ àwọn pastors yẹn ti wọ owó ọ̀dájú náà. Ṣé wọ́n kí ẹ̀ ní they don't care àgbà wọn àgbà lọ́wọ́ Mary? They don't care. Who is Olu Alo? Ó yà mí lẹ́nu o. Common bricklayer. Bricklayer ni ó dẹ̀ mú gbogbo ẹ̀. Who is he? Ó kàn ń ba gbogbo orúkọ Èkìtì jẹ́ ni. As a pastor. Ìgbà wo ni gbogbo iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní gbórúkọ ẹ̀ fúnra? No, ó blow lẹ́ẹ̀kan náà ni. Ó blow. Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní blow? Àló blow lẹ́ẹ̀kan náà ni. All of a sudden ó blow. Ó play nonsense. In fact, mo jókòó báyìí mo ní ṣé àwọn people yìí ṣé wọn ò ní ṣé wọn ò rí ìyá 80 years yẹn kó tiẹ̀ feel pé this woman. Wọ́n ní conscience. Àwọn pastor tó wà lábẹ́ pastor Ṣódibárẹ́ ṣebí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ máa wá sí church. Ó kà àwọn pastor tó wà lábẹ́ bọ̀ àwọn ará church yẹn. Should be the closest sí. Mo ti rí ìyàwó àtọmọ ẹ̀ ní church rẹ̀. Eléyìí ni I can't but stop my family to stop going to that church because I'm so disappointed. In 2023 I wà ní live program I was live program kan ní girl kan kọ sí lórí YouTube ló kọ síta pé Olú Alo olè. Àtìgbà yẹn mo ti fura. In 2023 ṣe rí jẹ́jẹ́ mi mo jókòó. That was 2023. Yeah. Was it 2023 or 2022 or 2024? 2023 ni. Let me explain. That 2023 jẹ́jẹ́ ẹ wá báyìí. Ẹ mọ̀ pé ìrìn àjò Olú Alo ní ìlú òyìnbó Finland EU ló ti bẹ̀rẹ̀ kó. God bless you. Finland ló fi wọlé. Wọ́n bá gbé ẹjọ́ Finland yìí wá ilẹ̀ rọ̀. Kò ó pọ̀. Mo ní mo bá bọ́ síta. Mo bá ní Olú Alo ṣe báyìí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí bú mi. Àwọn pásítọ̀ gidi ni ó yàtọ̀ sáwọn sàkámàjẹ tí mo ti ń gbé ẹ̀mí lò ó. Mo ní ẹni tí ò lè tú Bible tí ò lè explain Bible. Wọ́n lórí ayé ó rọrùn. Mo ṣe báyìí mo ní nígbà tó dé stage kan wọ́n sọ débi ó gbalẹ̀ wọn.
family yẹn woman yẹn mo record wọn mo ní lọ́wọ́ ni mo wá jókòó ngbà tí mo kàn ra fi wọ́n lẹ̀ ni mo ní àṣírí ẹ̀ máa tó tú mo ní bí ni máa wà mo ní àṣírí ẹ̀ máa tó tú ṣé nígbà tí Rose mi bẹ̀rẹ̀ sí fà tó fẹ́ fà á já mo kọ́kọ́ rẹ̀ ni mo náà ti fa Olú Alo ti fẹ́ fọlú alọ́jà o mo kàn bẹ̀rẹ̀ sí rẹ̀ rẹ̀ mo ní ìṣẹ̀sí rí àti pé àwọn tó ń lọ church yẹn ẹ̀ ń lọ sí church rí mọ́mí jí òyìn rí lọ́jọ́ kan. Ẹ jẹ́ kí n sọ̀kan fún yín àǹtí. Mo invite ọ̀rẹ́ mi lọ sí church yẹn ní that same 2023 a ní program kan so àwa jíjọ lọ before kí n tó travel so ọ̀rẹ́ mi wá ní mo ní pastor yìí ṣe wá fáyìn báyìí ìpè tí ò bá ní ìyàwó òun á dẹ̀ fẹ́ my friend ọ̀rẹ́ mi ó lóun á fẹ́ mo ní kò ṣe gbogbo pastor ló máa ń fi ìyàwó wọn ṣe iṣẹ́ ìránṣẹ́ o mo ní bóyá òun ò fi ìyàwó ẹ̀ ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọba ń gbọ́ when this thing started I called my friend ó ní bòmí má jẹ́ kí n parọ́ tọ̀ ẹ̀ ó ní mo padà lọ nígbà tó travel ó ní mo padà lọ ó ní mo ní láti fọwọ́ kàn ó ní bó ṣe tutù tó yes ó ní mo padà lọ mi ò kàn sọ fún ẹ ní mo padà lọ ó ní sọ kí ló wá ṣe fún ẹ jọ Thursday about Thursday before all these things kó tó ṣẹlẹ̀ rárá nǹkan táwọn pastors yìí tó máa ṣe tó máa dálé ó ti pọ̀ jù mi ní parọ́ fún yín. lọ́wọ́ Ọlọ́run ò ká mọ́ ó ti ṣọ́ Ọlọ́run lọ́wọ́. Kò ń ṣe àwọn pastor ló ní fault àwọn followers yìí. Especially those who live in abroad. Ẹ mọ̀ pé ó ń wá mírèkù tí ò sọnù ni. That no sense. Kò sọ́pọlọ lórí èèyàn míì. They got no sense. Ṣé àwọn tó mú religion wá sí Africa? Ṣé bí láì ẹ ká lẹ́sà ẹ ká lẹ́sà. Ẹ ká sọ̀rọ̀ sọ ní California ni mo wà. Ok, ẹ ká sọ sà. Ẹ jọ ṣé Professor Olu Alo tí wà ní Ibrahim Adesina lẹ́sọ̀ ni àbí àrọ́dá Olu Alo ni. Olu Alo tó wà ní Ọ̀gọ́mbọ̀ náà pé tó wà ní Ọ̀gọ́mbọ̀ tó ọmọ Ìdó kí lorúkọ orí òkè ibi tó ti wá yẹn. No, ó ní orí òkè ibì kan tí ó ń ṣe tẹ́lẹ̀ Eriho Olu Alo yẹn ni. I can't, in fact, mo fẹ́ bèrè question gan báyìí lọ́sàn. Táwa ni olùrànṣẹ́ Ọlọ́run. Ta ni ènìyàn Ọlọ́run? Ẹ̀yin gangan ni ènìyàn Ọlọ́run. Èmi fúnra mi ni because anybody tó lè tàn mí jẹ mọ́. This is a man tó jẹ́ pé wọ́n fi prayer ẹ̀ ṣeré ìgbà tí mo wà Nàìjíríà. Tí mo fi rí kódà tí bá ń lọ sí àbọ̀yẹ owó tí mo dá máa ń di passport ní mú ni. Tí tó bá sọ báyìí máa láì kí máa ṣe. Bẹ́ẹ̀ ni àti online àti offline gbogbo ẹ̀ lájíjọ́ ju papọ̀. Abeg kò sí níbí báyìí you rarely see arúgbó ló lọ sí church níbí báyìí náà. Arúgbó àwọn tó mẹ́sìn wá fún yín. Àwọn èèyàn sì béèrè bíbá ó ní where is his wife? Olu Alo àwọn ọmọ Nàìjíríà ní níbo níyàwó ẹ̀ wà. Kódà kan gbàdé jẹ́ small big. Èèyàn kan ní since I knew him I've never say for once say amen to all his praise. Ẹni yìí mo rí pẹ̀lú ìyàwó ẹ̀. Ó kọ́lé, ó ra mọ́tò, ó ń ṣe nǹkan mèremère. In all gbogbo man of God they celebrate their wife. A ṣe birthday a gbé àwọn ọmọ church a ṣe birthday fún wọn a praise wọn. Ọmọ tí ò ṣe kò ṣe ti ìyàwó kò ṣe ta ọmọ ẹ̀. Kẹ̀lẹ́ bèbè ẹ má jẹ́ wọnú ẹ̀mí o ẹ má jẹ́ wọnú ẹ̀mí ẹjọ́ ẹ̀mí ti ń gbé mi. Ó máa ń ká mi lára tí mo bá lọ church ẹ̀ níjọ́ Sunday because ó máa ń lọ other states so ẹ ní láti catch up pẹ̀lú ibi tó ti máa because Lagos ni mo wà so ẹ ní láti catch up pẹ̀lú the next place tó ti máa worship and all of that so most of the time ó máa ń lọ Èkìtì
Ondo. How can a man of God's wife not be interested in the ministry of God, your calling of your husband? Can you tell me that? Obìnrin gangan ló máa ń solidify ministry ọkọ churches tí mo ti rí àwọn obìnrin gangan ní prayer warrior. Àníkọ́tẹ̀ máa wà interested ní ministry ọkọ ẹ̀. Ṣé kò yẹ kí ìyá ẹ̀ mọ whereabout ọmọ ẹ̀ ni? She won't fake it. Even ọkọ máa wà interested, ṣó yẹ kí ìyá ẹ̀ má mọ whereabout ẹ̀ ni? It is not possible kí obìnrin máa wà interested. Ìwọ tó type nǹkan yẹn, ṣé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wọn ò mọ ibi tó wà? Tí ministry bá strong, obìnrin ni tó bá pull down obìnrin náà ni. Why can you tell me he is not interested in the ministry? Àwọn gangan ló ń gbàdúrà tí ministry fi ń dúró. Obìnrin ni. Tí church bá dàrú, obìnrin ló dàrú. Tó bá dúró, obìnrin ló mú dúró. Sister Maureen, Ẹ kúrọ̀lẹ́ ma. Èèyàn kan ní what if the wife had divorced him and he chose not to talk? That is his problem. That means he's a liar. That means he's not fit to be a pastor. Tó bá yẹ pé ìyàwó ẹ̀ ti divorce ẹ̀ tí ò sọ fún ìjọ, tí ò sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀ tó ń parọ́ fún pé ìyàwó wà ní òyìnbó. Let me finish from the call. Shut up your mouth. If the wife offend him, why can't he forgive her? Shebi, he call himself prophet. Thank God, people are waking up from their long sleep. Iyawo prophet. See, the reason why I said so is one, like somebody rightly said, only to divorce. Don't jẹ́ pé kò sọ jáde. Then only ní autistic child tí wọ́n ń gbé pamọ́. And you know people like Olu Alo kò ní fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa stay ní o. My sister, ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín? Oh my God. My sister, can I ask you a question? Ẹ jẹ́ n sọ nǹkan kan. Mi ò ṣe rí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí lábẹ́ ọ̀run. But my concern kò ju pé ẹ mọ̀ díẹ̀. Kí ni díẹ̀? Tó bá yẹ pé ìyàwó ẹ̀ divorce ẹ̀, kí ló dé tí ò jẹ́ kán mọ̀? So as a man of God, ṣé ó yẹ kí èèyàn máa parọ́ ni? Tó bá dé ní autistic child. Ṣé gbogbo ayé ò gbọ́ ni? Àti pé kò rí ìyàwó ẹ̀ kò ṣe everything. Báwo ló ṣe ń satisfy sexual urge ẹ̀? Because kárí kò tí ì ṣe rí. Samori don't come to that. I'm not going to page Sister Maureen, you know this thing before now, even before Koto Day or TikTok, you know all this story. Olu Alo is a case we've treated it on platform 5 or 6 years ago. Then don't let us go into that. One thing, the family, can a relationship pẹ̀lú in-law wọn. Ṣẹ́rí Olú Alo bó ṣe wà yẹn. Mo challenge Olú Alo. Ṣẹ́rí first born ni, ṣẹ́rí first son ní family yẹn. Olú Alo ò tí ì bá sọ. Ó ti fẹ́ àbúrò ẹ̀ sì kò bá èèyàn yẹn sọ̀rọ̀ rí, kò sí hello rí. Kọ́ ni mo parọ́. Ẹ tún gbọ́, ẹni kí ni relationship wọn? Mo ní first son ní family yẹn. Olú Alo ò bá sọ̀rọ̀ rí. Ẹ dáhùn ni àbí kò sáwọn èèyàn mọ́ bẹ́ẹ̀ ni. Ó ti fẹ́ marriage wọn 15 years plus now. Kò tí ì gbé fóònù. Ẹ̀gbọ́n Ìyábọ̀ tó dàbí bàbá fún tó jẹ́ the first son kò tí ì sọ hello wọn sọ̀rọ̀ for 15 years. So kí ló Olú Alo fẹ́ sọ? So the problem now is the family of the wife. Because one, possible béèyàn ṣe lè burú tó àná máa jẹ́ àná. Nǹkan kan ti wà náà. Wọ́n ti tutù jù. Mo sọ náà wọ́n tutù jù. Wọ́n tutù jù o. Family is not talking now. Ṣe wá ń bọ̀ tà. Ó ti náà wọ́n tó ti wọ́n máa ṣẹlẹ̀ tó yẹ pé ó ti wọ́n máa pamọ́ra tẹ́lẹ̀.
Ṣẹ̀rí Olu Alo ó ti bóyá amúnimúyè ló ń lò fún wọn o. Bóyá ó ra wọn níyè ni kò yé mi o. Because mi ò mọ bí ìgbà tí mo tún gbọ́ pé kí ọkọ àbúrò mi for almost 20 like for 15 years. Kò sí hello kò sí. Ṣé bọ́ọ̀ ni mò ń sọ yìí? Your sister Maureen. Yes. Èmi ò mọ bí tó wà o. Olu Alo needs to tell the whole world because gbogbo kíní. Àwọn members wọ́n sì wọ́n máa defend the nonsense. Ṣé àwọn Bishop Oyedepo yẹn, àwọn Adébóyè yẹn, wọn kì í ṣe pastor tó kó gbogbo àwọn ọmọ wọn síta. Tá a mọ family wọn, tá a mọ àwọn ìyàwó. A máa mọ pastor kan ṣe ní ó dọ́mọ ẹyọ kan. Ìyàwó àti ọmọ ẹ̀ wá sí chọ́ọ̀chì. Àwọn tó wà London ẹ mú ìyàwó àtọmọ wá sí church. Ìyàwó ẹ̀ máa wà ní church àtàwọn ọmọ ẹ̀ máa wà ní church. So kí ni báwo ni tiẹ̀ ṣe wá jẹ́ bóyá ara iṣẹ́ tó ń ṣe fún ni pé. Báwo ló ṣe jẹ́? Bóyá ara iṣẹ́ tó ń ṣe fún wọn ni pé ọmọ ò gbọ́dọ̀ rọ́mọ lẹ́yìn ejò ò gbọ́dọ̀ rọ́mọ lẹ́yìn ẹ̀. Mi ò mọ̀ bóyá ò gbọ́dọ̀ rọ́mọ lẹ́yìn ẹ̀ ni because mi mọ̀ bó kò wà proud of ọmọ ẹ̀. Ọmọ ẹ̀ yes èkó sọ̀rọ̀ ó ní by now the first one should be a teenager now and children can defend themselves to a point. That's correct. It's for, I am one of the members before. Speak up, Maureen. Kò yé mi ni. Ẹni kí n máa speak kò yé mi because ẹ mọ̀ pé ìjọba ti ẹ mọ̀ pé nǹkan tó bóyá ìgbà tó lọ wo iṣẹ́ tó ṣe bóyá owó tó wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ rí ìyàwó ẹ̀ ń bẹ̀ o. Ẹ mọ̀ pé bóyá ìyàwó àtàwọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ débẹ̀. Because mo máa ń rí a celebrate àwọn mẹ́mbà ẹ̀. Ẹ kálẹ́ sà. A celebrate ìṣẹ̀lẹ̀ praise ọlọ́yàn tó máa ń ju ọyàn kan tó jù. Èmi ni mo comment pé mo ní kí family mi stop láti máa lọ sí church yẹn. We attend the church in Akure. Okay sir. So I based in Akure. Okay sir. Olu Alo church. Okay sir. Okay so member ni. Ṣé ti rí ìyàwó ẹ̀ rí sà? Ní Ṣàgárí. There was a time.